lórí oríta. Èmi ọba Musbaudeen Ọládìméjì Pópóọlá, Ọbàtálá Ọbàtáìsà ọba takuntakun lóde ìràjì. Mo ti sọ Ọbàtálá tán, wọ́n á fẹ́ fún èṣù náà lóúnjẹ. Mo ti wá dédé èṣù báyìí o. Èṣù láàlú ìdírí oko. Ògùn tá a máa fi bọ́ náà ní o. Omi tútù, obì, ọtí, epo àti iyọ̀. Epo wọ́n ń pè lómi ẹkù. Iyọ̀ ni wọ́n pè lára ayọ̀ gómọgómọ. Wọ́n wá fún lómi yín náà rọ́ ẹ̀ka yóò ẹ̀jẹ̀ kárọ̀ ọmọ ìdúró mọ̀ sí bá ló ti ń tù mí. Kárọ̀ ọmọ ìdúró náà òtún láàlú. Kára bá ṣe ń tò kárọ̀ ọmọ ìdúró kárọ̀ tù tọmọtọmọ o. Òtún wá fún ọ báyìí o. Iyọ̀ náà ni ayọ̀ gómọgómọ. Mo ti fún ọ báyìí o. Fún ọ báyìí o. Fún ọ báyìí o. Gbá mi gbá o. Ọgbà lọ́wọ́ mi má ṣe mí tọmọtọmọ, má ṣe mí tayátayá o. Àwọn ìdílé mi máa ṣe o. Omi ẹkù náà wá rè o. Tá ń pè lépo. Náà ni o. Mo wá fún ọ báyìí. Ṣàánú mi o. Ọmọ mi ò bá ṣe rẹ̀ tí ò ní polówó wa nípa ayé rẹ̀. Ayé rẹ̀ ò dáadáa. Ó tún bá ṣe rẹ̀ tí ò fi lọ sí alẹ́ yẹrẹ yòó. Òbí náà wà ní. Mo wá fún ọ lórí àwọn apá ìgbà lọ́wọ́ mi o. Láàlú kò ṣe o. Pẹ́pẹ́pẹ́ o. Ọtí náà wà ní o. Ọtí tí wọ́n jẹ ti ọtí tẹ. Láàlú ti gbé fún mi o. Àjọ ń gbọ́dọ̀ ọkùnrin ogun bá mi ṣe o. Ìjọba ìṣàṣeyọrí kábàá mi gbà o. Fún ọjẹ èmi náà bọ ọjẹ o. Ẹ̀sùn má ṣe mí o. Má sọ ọmọ má ṣe ìyàwó mi o. Má ṣe gbogbo ìdílé mi o. Kí n máa lọ rí kí n máa bọ̀ rí o. Àjọ ń gbọ́dọ̀ ọkùnrin ogun. Láàlú Láròyè mọ̀rọ̀ mi lọ́wọ́ mọ̀rọ̀ mi lẹ́sẹ̀ o. Ṣàánú mi gbogbo tí mo béèrè lọ́dọ̀ rẹ owó ṣe fún mi láyọ̀. Ọlá ṣe fún mi láyọ̀. Ìdúró kò ṣe fún mi láyọ̀. Ìwọ náà lóbìnrin o. Obìnrin eléṣù má ti ṣe mi o. Obìnrin tí ó ṣàánú mi tí ó ṣèrànlọ́wọ́ fún mi ni ó gbé wá fún mi o. Láàlú bá mi ṣe o. Ọtí yín ni o. Mi ò dámú o. Ẹ ṣé o. Ẹ ti gbàdúrà mi o. Wọ́n bá mi lọ. Wọ́n ti mílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Gbàdúrà mi gbà o. Dúpẹ́ wọn ju yín o. Láàlú ẹjọ́ gbọ́dọ̀ ọkùnrin ogun. Mọ̀rọ̀ mi lọ́wọ́ mọ̀rọ̀ mi lẹ́sẹ̀ o. Ṣàánú mi tọmọtọmọ o. Tẹ̀bí bá mi ṣe o. Ọdẹ ìṣàṣeyọrí bá mi ṣe o. Ebi ìṣàṣeyọrí. Gbogbo tí mo dáwọ́ rí kì í ṣàṣeyọrí lórí rẹ. Ọbàtálá Ọbàtáìsà. Bàbá gbogbo ìta ni o. Mo wá fún wọn náà lóúnjẹ ni. Gbogbo tó ṣùgbọ́n tó ń bọ Ọbàtálá jẹ lóògùn jẹ gbogbo nǹkan jẹ. Ọ̀dọ̀ rẹ̀ ládarí rẹ̀ sí. Mo ti pọ́n ti tẹ̀ ẹ́ báyìí o. Kò jẹ́nu mi ò dùn o. Káyọ̀ mi ò kún. Gbogbo tí mo béèrè wá ṣe fún mi ní rọ̀rùn. Kò ṣe fún mi o. Kò bá mi ṣe o. Láàlú kò bá mi ṣe o. Láàlú àjọ ń gbọ́dọ̀ ọkùnrin ogun. Dúdú pupa ni àyẹ̀rẹ́ ni. Bá a ṣe fún mi lọ́nà àrà lọ́nà ìyá bá mi ṣe o. Dábàá mi ọgbà o. Àṣẹ wà. Àṣẹ o. Àṣẹ o. Ọ̀kàrẹ̀ àdúrà rẹ̀ ọgbà gbogbo ń tọ́ fẹ́ pátá yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Wọ́n tó bá ti mọ tèmi èṣù fẹ́ṣù fojú fún mi tó ti mọ tèmi fún mi báyìí ọ̀nà rẹ̀ ọmọ là ní. Ọ̀nà rẹ̀ tó bá dí tẹ́lẹ̀ yóò bẹ̀ sí mọ́ là sí. Gbogbo ń tọ́ wá fẹ́ pátá yóò tẹ̀ ọ́ lọ́wọ́ o. Èmi èṣù wa ní gbàrẹ̀ ọwọ́ rẹ̀ dànù. Ọ̀kàrẹ̀ kúrò ti fi tèmi fẹ́ mi o. Inú rẹ̀ ó dùn kálẹ̀ ara ò ní ní ọ́ ò ní rí wàhálà ò ní dààmú. Ayọ̀ àìṣẹ́bẹ̀ o. Ọ̀kàrẹ̀ ayẹ̀ ọ́. Ojú ìṣàṣeyọrí o. Bàbá mi ṣe ojú ìṣàṣeyọrí o. Àwọn ajókòó lórí àpò ìgbéga. Ọbàtálá mo ti lọ fẹ́ṣù nítorí fún kó gbàdúrà mi o. Kó gbàrí mi o. Kó ṣàbò fún mi o. Tọmọtọmọ tẹbítẹbí o. Bá mi ṣe o. Má jẹ́ sì jẹ. Má jẹ́ sì má jẹ́ sì. Bọ́ọ̀lù ọwọ́ rẹ o. Láàlú o ṣe o. Ìtajọ́ gbọ́dọ̀ ọkùnrin ogun o ṣe o. O ṣe o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Èrú adájì. Èrú adájì. Orúkọ mi ni ọmọọba Adémọ́lá Adésínà Adéjọládé, olùdásílẹ̀ iléeṣẹ́ Àtùpà Àṣà TV pẹ̀lú àjọṣepọ̀ Robinson Casting Studio àti ìlú Mọdákẹ́kẹ́. Ọ̀dọ̀ kábíyèsí ọba Alájò ni a wà. Ẹ dákun ẹ dárúkọ yín fún àwọn tó ń wò nílé. Orúkọ mi ni ọba Musbaudeen Ọládìméjì Pópóọlá, Alájò tó ní gbogbo Èkìtì ní ìlú Ìfọ̀n Òkìtì Ọ̀ṣùgbẹ́ Ọ̀ṣun. Ẹ̀ka mi ń jẹ́ wá máa gbé tá a wá lóṣogbo onílọ̀sí Ọbàtálá Ọbàtáìsà ọba takuntakun lóde ìràjì. Bàbá ti wá tó má sọ̀sẹ̀ mo máa lọ fún èṣù lóúnjẹ. Bàbá ti fún lóúnjẹ tó mo fẹ́ fún
nígbà tí ẹ lọ síbì kan mo rí ẹ̀dá kan ó tẹ̀lé yín lẹ́yìn, ó wọṣọ pupa, ó wọṣọ dúdú, nínú ẹ̀mí irú ẹ̀dá wo lẹ̀ dáhùn? ẹ̀mí àìrí ni ohun èṣù tí mo lọ bọ́ lórí ń bò tó dúdú pupa. èṣù náà àdọ́gbọ́dọ̀ ọkùnrin ogun náà. Kí wá ni mo rí pé ẹ̀ ń tọrọ owó lọ́wọ́ èṣù, ẹ̀ ń tọrọ gbogbo ẹ̀. Àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn máa sọ pé èṣù pé ẹ̀dá kan tí ò dáa ni, bó òòṣà kan tí ò ṣe bẹ́ẹ̀ ló ṣe rí. bí a bá ṣe mọ̀ sí là á ṣe é pé èṣù gbogbo èèyàn lèṣù tẹ̀lé lẹ́yìn. Gbogbo èèyàn lèṣù tẹ̀lé lẹ́yìn. gbogbo èèyàn pátápátá ní èṣù tẹ̀lé lẹ́yìn. èṣù ọmọ ṣe á o ọmọ ṣe á tọmọtọmọ. èyí tí ọba fi ṣe ó gbowó wá fún wa, ó gbowó wá fún wa, gbogbo tá a bá bèrè àkọ́ wa máa ṣe fún wa èṣù tí wọ́n ṣe fún mi. Kí ni ipò yín gẹ́gẹ́ bí ọba àti olórí olórìṣà ájò? Àwọn nǹkan wo ni àwọn nǹkan àǹfààní ìrírí wo lẹ rí tẹ̀bí fẹ́ pé òòṣà yìí lẹ́jọ́kùn tì? kì í ṣe pé mo jókòó tì í. òòṣà bàbá mi ni. Òòṣà bàbá yín ni. Ọbàtálá Ọbàtáìṣà ọba takuntakun lóde ìràjò. àkọ́kọ́ Elédùmarè ni. ọba tí ń fọba jẹ ni. ọba ńlá ni. Olúfẹ́ ládùúgbò wa padà sí Olúfọ́n. Olúfọ́n àtàlájò ọmọ ìyá kan náà ni. Olúfọ́n àtàlájò ọmọ ìyá kan náà. Olúfọ́n làkọ́bí Ọbàtálá Ọbàtáìṣà ọba takuntakun lóde ìràjò. ọjọ́ karùn-ún la máa ń ṣe ọ̀sẹ̀ Ọbàtálá káàkiri àgbáńlá ayé. yàtọ̀ fún ilé Ifẹ̀ gbogbo bí àgbáńlá ayé gbogbo ẹ ti máa ń sọ Ọbàtálá pátápátá tó jẹ́ Ọbàtálá gbọdọ̀ máa ṣe níjọ́ karùn-ún. Ọ̀dà àwọn nǹkan wo ló dàbí oore tàbí àǹfààní tẹ́ rò pé ó yẹ kí àwọn èèyàn jẹ nípa wíwá bọ òòṣà Olúfọ́n tàbí òòṣà Ọbàtálá? ipa ń bẹ́ẹ̀ dáadáa. ẹ rí i pé wọ́n bá fi jọ pé Ọbàtálá Ọbàtáìṣà ọba takuntakun lóde ìràjò àtòrí ẹ̀ tí ò sún ẹ̀ sí. Àtòrí ẹni tí ò sún ẹ̀ sí. òòṣà aláfúnyàn lọ́mọ. Àwọn Ọbàtálá fúnyàn lọ́mọ. Ọbàtálá fúnyàn lówó. Ọbàtálá ń pẹ́ àìsíkì fúnyàn. gbogbo tẹ́ ẹ bá ti gbèrè lọ́dọ̀ Ọbàtálá ó máa ṣe. nípa wọn ti ń ṣe é torí pé bàbá gbogbo òrìṣà ni kò wá lè ṣe kọ́mọ̀ràn tí èṣù. Kọ́mọ̀ràn tí èṣù òun lẹ́yìn náà ṣe fi tèṣù mo lọ fi kún ọkàn kéèjì mo lọ bẹ èṣù pé mo tí mo ti bèrè lóye o kéṣù ọba mi gbá o ọba mi ṣe o. tó fún àwọn èèyàn wa tó ń wòye káàkiri àgbáńlá ayé ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí kí ẹ sì pé nọ́mbà àtẹ̀jíṣẹ́ yín fún àwọn èèyàn. èmi ni ọba Mùsùlùmí Ọládìméjì Pópóọlá alájò tó ní gbogbo lè pátápátá ní Ifọ̀ Ọ̀ṣun Òwòrò Kingdom. Ẹ pè nọ́mbà mi 080 080 33 33 64 64 54 54 16 16. àgbẹ̀ ọba Pópóọlá Mùsùlùmí. tó fún èèyàn tó wà nílé orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni ọmọọba Adémọ́lá Adésínà Adégbàgbàmádé olùdásílẹ̀ iléeṣẹ́ Àtùpàṣà TV pẹ̀lú àjọṣepọ̀ Robinson Casting Studio nílùú Mọdákẹ́kẹ́ mú kí n pé títí dìgbà míì ó dàbọ̀.